ẹ̀yọ́nú owó tó dáa, ẹ̀yọ́nú owó, ẹ ti sọ pé ẹ̀yọ́nú owó àgbòjọ́. Ṣé ẹ rí n tó jẹ́ mẹ́yọ́nú yìí wá? Èèyàn bí èèyàn mẹ́ta pè mí lónìí. Bàbá iṣẹ́ wo làwọn lè lò táwọn fi rówó ọmọ iléèwé sanwó? Mo ní ọ̀dà, ẹ máa tẹ̀lé mi lórí péèjì mi. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, ẹ mú ẹ̀yọ́nú àgbòjọ́ kan wá tó jẹ́ pé tẹ́ ẹ bá rí i ṣe ọjọ́ tẹ́ ẹ bá ṣe láàárọ̀ yẹn, ìgbà tí ọba yẹn tó jọ́ kejì jọ́ kẹta, pẹ̀lú agbára Ọlọ́run ni o, ẹ sanwó iléèwé ọmọ, kódà àṣírí ìṣẹ̀mó tún bò. Á wàá lọ wá orí òkété, pẹ̀lú orí òkété nì, orí òkété nìkan pẹ̀lú orí àtòdìdí atare kan, oògùn ni. Tó bá ní ìyálà ìyá oògùn, àwọn ẹ̀yọ́nú tó le, àwọn ẹ̀yọ́nú tó dáa, àwọn ẹ̀yọ́nú tó gbóná, àwọn ẹ̀yọ́nú àgbòjọ́ tó rówó, máa wá wá kú wá sórí orí òkété nì. Ó fi sínú òrí báyìí. Ó ṣe tí òrí yẹn ò ní hàn bí kankan. So ti rí, ògùn ti dé. Sórí iṣẹ́ yìí ẹ̀ẹ̀kan ṣoṣo là á máa ń lò. Téèyàn bá jó tán, ẹ̀ẹ̀kan ṣoṣo lèèyàn máa ń lò. Téèyàn bá wá ti lò tán, sórí táìmù tó dáa kéèyàn ó lójú láyé ni kó o jí lóru. Ìbá ṣago 12 ló jí déédé, ìbá ṣago 1 ló jí déédé, ìbá ṣe aago 3 òru lọ́lọ́run ló jí tọ̀ déédé. O lè fẹ́ kọ lò lóru, o lè fomi lò, o lè lo ọtí, kò sí ní tó lè fi lò. Gbogbo tọ́lọ́run bá lọ bọ́ ọ láàmú tí wọ́n máa ń lò, òun ni o fi lò. Nítorí ṣé ẹ ti rí pé gbogbo ẹ̀, ṣé ẹ ti rí pé orí òkété yẹn hàn bẹ́ẹ̀ mọ́? Ṣé ẹ ti rí báyìí? Ṣé ẹ ti rí pé gbogbo ẹ̀ ló ti dí? Ṣé ẹ ti rí bẹ́ẹ̀ ṣe ṣe nì? Ẹ wàá mú odidi atare kan báyìí, ẹ wàá gbé sínú agbada báyìí. Ṣé ẹ ti rí? Ẹ fàtàrí sí lẹ́gbẹ̀ẹ́ báyìí, ẹ wàá dé. Ẹ rí i pé nísìnyí orí wọn yọ gẹ́rẹ́. Ẹ mọ̀ pé bí àwọn bàbá wa máa ní bí òrí bá fojú kan òòrùn, yíyọ́ ní yọ́. Bí òòrùn bá fojú kan òrí, yíyọ́ náà ní yọ́. Kò sí bí yóò ṣe lò ó tó bá jó níṣẹ́ ọwọ́, tó jó lówó. Gbogbo iṣẹ́ tó o bá ń ṣe tó o bá ti lò wọ́n yọ́nú sí ọ, o gbọ́dọ̀ rówó láàrin ọjọ́ kẹta. Àṣẹ Ọlọ́run bẹ lára iṣẹ́ yìí. Nọ́mbà tẹ́ pè mí sí 080 30 45 6383, 080 30 45 63 83. Àdàmú ọkàn wọ́n balẹ̀ o, arówó náà o, ọdún ayọ̀ lọ́dún yóò jẹ́. Ẹlòmíì wo gbé mọ́tò ńlá òrí, apàrùn lórí. Bínú bá ń kan wọ́n lọ ra òrí, sọ sínú ẹ̀kọ́ gbóná. Ó rí i pé inú ti ń kan òní kan mọ́. Ẹ̀jẹ̀ mú díẹ̀ jẹ. Apàrùn ni àwọn bàbá wa máa fi ṣẹ̀fọ́ ṣe ń jọ̀wọ́ àná ni. Ara àwọn nǹkan tí àwọn bàbá wa lò tó sara lóore ni. Inú òní kan, àyẹ̀ òní ta wọ́n. Jẹ́rìí òní lẹ́nu mi. Òrí dà láà. Tí ọ̀sà bá ń dààmú èèyàn tí inú èèyàn máa ń gbóná, àbí bóyá inú gbígbóná ni òjò ọ̀rọ̀ ọmọ bí kò máa fi òrí mò kọ́ máa sọ sínú ẹ̀kọ́ gbóná kọ́ máa mú. Ọlọ́run yóò dúpẹ́ fọlọ́run. Ẹ̀yẹ́ mọ̀ bọ́ wá lè ṣe Fagbinró. Àǹfààní pọ̀ tí mo jogún lọ bàbá mi, Edward kọ́lọ́ máa fọ̀rọ̀ kẹ́ bàbá mi. Ìmọ̀ tí mo jogún pọ̀ ní fi ń fọ́n káàkiri ayé. Ara ṣe bàbá mi tún ni. Gbogbo ọtọ bá ti lo iṣẹ́ ìtọ́ ọba ti rówó. Pàṣẹdá fún bàbá mi Edward Òrìṣàtọ́lá. Bàbá mi náà lówó ń gbà o. Ẹ like, ẹ share, ẹ comment. Ire o, ire gbàgbà.